àwọn olówó nàbì nílùú àbújá wọ́ wike lọ ilé-ẹjọ́ èyí lohun tó fà á. ilé-ẹjọ́ gíga tìjọba àpapọ̀ kan tó fìkàlẹ̀ sílùú àbújá ti mú ọjọ́ 12 inú oṣù kẹta ọdún 2025 yìí gẹ́gẹ́ bí ọjọ́ tí ìdájọ́ yóò máa wáyé lórí ẹjọ́ tí wọ́n pè láti fi mú ìdádúró bá mínísítà fún olúùlú ilé wa làbújá Nyesom Wike àti àjọ tó ń rí sí ìdáàbòbò àyíká nílùú àbújá láti má fi gbòòrò òfin gbé àwọn olówó nàbì nílùú àbújá mọ́. onídàájọ́ James Omotosho ló mú ọjọ́ náà lẹ́yìn tí àwọn agbẹjọ́rò méjèèjì ti ṣe àgbékalẹ̀ awuyewuye wọn níwájú ilé-ẹjọ́ ọ̀hún lórí ọ̀rọ̀ náà. àwọn olùpẹ̀jọ́ tí wọ́n pe ẹjọ́ náà lábẹ́ ilé-iṣẹ́ Incorporated Trustee of Lawyers Alert Initiative fún ìdáàbòbò ẹ̀tọ́ ọmọ wẹ́wẹ́, àwọn obìnrin àtàwọn aláìní, tí wọ́n pe àjọ tó ń rí sí ìdáàbòbò àyíká nílùú àbújá, mínísítà fún olúùlú ilé wa làbújá, ìṣèjọba ìlú àbújá àtàmòfin àgbà fún orílẹ̀-èdè yìí lẹ́jọ́ gẹ́gẹ́ bí olùjẹ́jọ́ kìíní, ìkejì, ìkẹta àti ìkẹrin nínú ẹjọ́ tí wọ́n pè lọ́jọ́ 14 inú oṣù karùn-ún ọdún 2024 látọwọ́ ìgbìmọ̀ àwọn agbẹjọ́rò eléyìí tí Rọ́mí Mọ́m síwájú rẹ̀, tí a tún ti rí Bámidélé Jacobs àti Victor Ebor. ni wọ́n ti béèrè ìbéèrè méjì kan wípé kí ilé-ẹjọ́ náà sọ bóyá iṣẹ́ àjọ tó ń rí sí ìdáàbòbò àyíká ní ìlú àbújá débi títàbùkù ìnáwó gan àti fífi sí àtìmọ́lé tàbí ṣíṣe ìdájọ́ àwọn obìnrin tí wọ́n fura sí wípé olówó nàbì ni tí wọ́n wà nígboro ìlú àbújá, àti wípé ṣé a lè pe obìnrin ní ohun èlò tàbí kí ara wọn jẹ́ ọjà tí wọ́n máa kówó lé. tí àwọn agbẹjọ́rò ọ̀hún ń béèrè fún kí wọ́n yànnàná ẹ̀sùn tí àjọ tó ń rí sí ìdáàbòbò àyíká nílùú àbújá gbé síwájú ilé-ẹjọ́ alágbèéká tìlú àbújá, eléyìí tó ti pé àwọn obìnrin afurasí olówó nàbì tí wọ́n náwó gan ọ̀hún ní ohun èlò tí ó sì ní ara wọn dàbí ọjà tí wọ́n ń tà, tó ní ṣíṣe ìyàsọ́tọ̀ lélẹ́yìí, àti wípé ó tún tako abala 22 ìwé òfin orílẹ̀-èdè yìí tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ lọ́dún 1999, tí àwọn agbẹjọ́rò náà wá pè fún kí ilé-ẹjọ́ mú ìdádúró bá àjọ ọ̀hún àtàwọn òṣìṣẹ́ rẹ̀ láti má tàbùkù, láti má náwó gan àti láti má kó àwọn afurasí olówó nàbì ọ̀hún mọ́ nílùú àbújá. Shakirat Arowolo Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV.